torí pé gbogbo state náà máa ṣe yẹn but n tó jẹ mọ́ ti tọ̀dọ̀ wa tí mo fi tẹ̀lé SCICT wá tá a fi wá sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ ó ní wípé ṣe mọ̀ pé gómìnà wa ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ láti last year àwọn aráàlú ti kí ló ń ṣẹlẹ̀ tó àwọn ọlọ́kadà kí là ń ṣe sí especially lórí ọ̀rọ̀ security mo fẹ́ fi dá wa lójú wípé security tá à ń sọ kì í ṣe fún Ọ̀yọ́ state nìkan is a national issue a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lára iṣẹ́ takuntakun tí gómìnà wa ẹnjìnà Olúṣèyí Mákindé ń ṣe òun náà fi dá àwọn Àmọ̀tẹ́kùn sílẹ̀ ẹ sì mọ̀ wípé ìyẹn náà lásán àríṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe then embassy wa fẹ́ tò ìlú ó gbọ́dọ̀ mọ tó ń ṣẹlẹ̀ ẹ rí i pé gómìnà wa máa ń sọ̀rọ̀ nípa wípé tá a bá máa ṣe nǹkan a gbọ́dọ̀ ní evidence a gbọ́dọ̀ ní figures láti lè mọ̀ wípé in tá à ń ṣe yìí o báyìí ni ó ṣe lọ ó máa jẹ́ kí ètò ìlú kó lọ déédéé òun ló di fún pé àtàwọn ọlọ́kadà àtàwọn tó ń ṣe transportation lọ́yọ̀ state ẹja ti ẹ̀bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn bó o la ti fẹ́ ní data information wọn gbogbo ohun tó papọ̀ mọ́ wọn orúkọ wọn ni ibi tán ń gbé ni o torí pé tí a bá ní àwọn nǹkan kan tá a fẹ́ ṣe àní lè ṣe ẹ mọ̀ wípé tírú information yìí tó bá wà lọ́wọ́ ìjọba ó máa ran ìjọba lọ́wọ́ láti lè mọ irú àwọn tí a jọ ń gbé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń pè wípé ẹ jẹ́ ká lé àwọn ọlọ́kadà kó ń lù bíi bọ́jẹ̀ ṣe ní ìlú Èkó lẹ́nu ọjọ́ mẹ́ta mo lọ síbẹ̀ with all due respect to them táwọn yẹn bá ń sọ̀rọ̀ ẹ yẹ ká máa wo àwọn ará nǹkan táwọn ń sọ tẹ́ bá lọ láti Òṣòdì lọ sí Ìkẹjà ẹ sì rí wípé àwọn ọ̀kadà sì ń múùfù mbẹ̀ ó ti di means of transportation káàkiri wọ́n kàn lè restrict wọn ni bó ṣe rí ní Ọ̀yọ́ state gangan fúnra wa especially nìbàdàn intervention ni wípé a gbọ́dọ̀ mọ irú àwọn èèyàn tó ń wọlé wá tá a bá ní àwọn ọlọ́kadà yìí ó a ní dá wọn dúró torí pé àwọn náà ní iṣẹ́ tí wọ́n ń ṣe lára ẹ̀ ní àwọn tí wọ́n gùn ọ̀kadà wọ́n ti fi iṣẹ́ ṣiṣẹ́ ní táwọn kan fi ń jẹun nìyẹn nínú ẹ̀ náà lẹ́tì rí àwọn tó ń tó kadà ṣe ìyẹn náà tún gba àwọn yẹn àwọn tó ní filling station náà wọ́n repo lọ́dọ̀ wọn ẹ rí wípé ó ní primary secondary and tertiary benefit ọ̀nà wo láwàá gbà tí irú àwọn kinní yìí tá a fi lè checkmate wọn ò ní registration yẹn kí ni registration yẹn wà ń pa orúkọ wọn ibi tá ń gbé irú iṣẹ́ tá ń ṣe àtọlọ́kadà ni o àti márúwá ni o tá a bá ti ní gbogbo information sí lọ́wọ́ ó máa ràn wá lọ́wọ́ láti lè mọ̀ tí jàǹbá bá ṣẹlẹ̀ tọ́pọ̀ àwọn ọlọ́kadà ni a máa tètè mọ̀ wípé àwọn yìí o ibi tán ń gbé ni o ó máa ran iṣẹ́ ààbò lọ́wọ́. ẹ ṣe gan ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ SA ọ̀nà ICT and e-governance mudati wo ní ìforúkọsílẹ̀ yìí máa gbà wáyé tó jẹ́ pé ṣé tá a bá tẹ oko èèyàn sórí Google ní pé a fẹ́ mọ̀ nípa ẹni yìí lọ́yọ̀ sí ṣé yóò lè gbé wá ni àbí yóò kàn jẹ́ àkọsílẹ̀ lọ́dọ̀ ìjọba nìkan. táwọn èèyàn bá ti register data tá máa collect ọ̀dọ̀ Ọ̀yọ́ state ló máa wà so everybody máa ní digital identity so in that way the state can identify anybody even across gbogbo sectors so not only transport health insurance giving out palliatives and all those kinds of things so the state will be able to use the data to analyze the data and make better decisions so we are starting with the transport sector but we will cut across to all residents of Oyo State. Okay ìyẹn ni pé gbogbo igun pátápátá òun náà ni ó kárí ṣùgbọ́n ibo ni ó ti bẹ̀rẹ̀. ó ní ẹsẹ̀ ti sọ ṣe mọ̀ pé transportation sector wà very 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 critical ibẹ̀ sì ni àwọn aráàlú ń kígbélé lórí pé ètò ààbò kí lẹ̀ ń ṣe sí àwọn ọlọ́kadà gómìnà wa wọ́n wá rò wípé ẹ jẹ́ ká tiẹ̀ bẹ̀rẹ̀ láti ibi bẹ̀ yẹn bí ẹ ṣe sọ gbogbo àwọn aráàlú gbogbo areas ni wọ́n fi ṣe tá a bá bẹ̀rẹ̀ láti transportation tá a bẹ̀rẹ̀ sí ṣe registration wọn oríṣiríṣi areas ló máa cover a máa bá wọn ọlọ́kadà a máa ṣe fáwọn tó onímàrúwá tá ń pè ní tricycle a máa ṣe fáwọn oní kúrúpé a máa ṣe fáwọn onímàrúwá
àti àwọn oní trailers náà gbogbo wọn pátápátá la máa cover a sì máa gba àwọn information tó wà very useful tó yẹ pé ó máa wúlò fún wa ó sì máa wúlò fún wọn. ẹ jẹ́ ká wò báyìí kí n lọ sọ́dọ̀ ẹ̀sẹ̀ pé èló ni àwọn èèyàn máa fi forúkọ sílẹ̀ ṣé ọ̀fẹ́ ni ìforúkọsílẹ̀ yẹn àti pé kí ni benefit àwọn tó bá forúkọ sílẹ̀ yìí lọ́dọ̀ ìjọba. Ọ̀fẹ́ ni so tẹ́ bá ti register tó with that ID you will now be entitled to gbogbo àwọn benefits tí gómìnà ti ṣe for example eventually the free education nísìn tí wọ́n ṣe you will need to have your Oyo State ID for you to be entitled to the free education tí wọ́n bá fẹ́ fún yàn ní palliative sí you will need to have your Oyo State ID and all other things tí wọ́n bá fẹ́ ṣe so that ID will be tied to gbogbo nǹkan tá a fẹ́ ṣe l'Oyo State. gbogbo àǹfààní tí ẹ̀ ń bá òkun fẹ́ jẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó gbọ́dọ̀ forúkọ sílẹ̀ nítorí pé wọ́n ẹ béèrè lọ́wọ́ wọn pé ṣé o ti ló kọ́nùwé wa nípínlẹ̀ Ọ̀yọ́. ẹja wá wo ti àwọn ọlọ́kadà yìí ọjọ́ mélòó ni ìforúkọsílẹ̀ ó fi bẹ̀rẹ̀ tí ó fi parí lọ́dọ̀ wọn. olùtẹ̀ jẹ́ kí n kọ́ tiẹ̀ kọ́kọ́ sọ ti àwọn oní ọlọ́kadà àtàwọn yòókù ṣe rí advantage tó wà ń bẹ̀ ẹ kí n sọ̀rọ̀ pa kan ní alẹ́ nírọ̀lẹ́ ṣe wọn oríṣiríṣi la máa ń rí ìjàmbá ojú pópó àwọn ẹlòmíín wà tó yẹ pé tán bá l'accident wíwọ́n lè wà unconscious tán bá gbé lọ sí hospital àti mọ family rẹ̀ àti mọ ibi tó ti wá àti mọ ibi tó ń gbé tá a bá ti ní registration tó ti ní ID card yìí gbogbo information yìí ni ó ràn wá lọ́wọ́ in fact lára information yẹn ó máa jẹ́ ká mọ irú ẹni yìí o àwọn wo la pè ẹlòmíín wà tó yẹ pé wà lọ hospital tó yẹ pé accident ló ní tó jẹ́ driver so pé wọn ò mọ blood group ẹ̀ wọn ò mọ tó ń ṣe táwọn family ẹ̀ sì mọ̀ irú nǹkan báyẹn ó máa save life ẹni yẹn ẹlẹ́ẹ̀kejì ni kó tún máa ran aráàlú lọ́wọ́ nígbà tẹ́ bá rí pé ẹni náà ní ID card ẹnbà smart enough ó lè wo torí wọn ò ní nọ́mbà àwọn ọlọ́kadà yẹn ó máa wà lẹ́yìn ó máa wọ reflective jacket nọ́mbà máa wà ńbẹ̀ so bí pa ń jí ni gbé à ń ṣe gbogbo ẹ̀ àwọn informations yẹn ó máa wà readily available fáwọn èèyàn fún registration tẹ́ ń sọ àṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ni ó dàbí pilot studies a fẹ́ fi bẹ̀rẹ̀ ká wo bá a ṣe lọ ó lè tó oṣù kan oṣù méjì ó depend báwọn èèyàn bá ṣe sáré súré láti wá register but ní ta kọ́kọ́ wò ní pé ta bá kọ́kọ́ wo the first 2 months torí wípé tí ó bá tètè bẹ̀rẹ̀ táwọn èèyàn bá tètè súré láti lọ register ó máa tètè ràn wá lọ́wọ́ láti ṣe intervention tí ìjọba fi tún fi lọ sí area mi so láti ọjọ́ Monday lágbára Ọlọ́run òun la bẹ̀rẹ̀ gbogbo ibi tá a sì ti ṣe ọbẹ̀ náà ti wà gbogbo ohun tí wọ́n ṣe ó ti wà àwọn tí ó sì ṣe náà wọ́n ti wà ńlẹ̀. ọ̀dà ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Alhaja Mobọ́lájí Ògúntádé tí wọ́n jẹ́ director IT lórí ìlànà láti forúkọsílẹ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ kó yé àwọn èèyàn tó ń gbọ́ wa dáadáa nílé lóko ṣé ẹ lọ́ mọ bá wọn bùdókọ̀ ni àbáwọn mọ̀ wá bá yín ní ọ́fíìsì yín ìmọ̀ ẹ̀rọ wo lẹ fẹ́ lò láti máa forúkọ wọn lẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ kó yé àwọn tó ń gbọ́ wa ńlé. ẹ ṣe olóòtú nǹkan tó ṣẹlẹ̀ ni pé registration yìí ó wà fún gbogbo resident Ọ̀yọ́ State everybody ni ó máa wà registered even pẹ̀lú èmi gan tí mò ń sọ rẹ̀ tó bá ti ń gbé ní Ọ̀yọ́ State ó gbọ́dọ̀ register and torí pé reason ni pé kí ìjọba lè fi ṣe àǹfààní fún gbogbo ará ìlú kan lè plan a lè jẹ́ kí ìjọba ní better planning the number of people tó wà ní state now ibi tí wọ́n ti máa ṣe kò le rárá torí pà ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó ọlọ́kadà àti station àwọn point sí gbogbo àwọn parks so that wọ́n ní láti dààmú káàkiri kò dẹ̀ ní take time wọn rárá àwọn tó máa ṣe fún wọn wọ́n ti wà ń stand by wọ́n pọ̀ wọ́n á kàn máa bọ́ síbẹ̀ wọ́n á máa register ni kò ṣe nǹkan tí wọ́n máa sanwó fún kò ṣe nǹkan tó máa gbà sí kó wọn rárá so and àwọn tó going forward tí ó bá kan àwọn other sectors bíi education bíi kìnnìún á gbé lọ sí skulu á gbé lọ sí hospital á gbé lọ sí everywhere so that á rọrùn fún everybody láti register kódà àwọn èèyàn tún lè register nínú yàrá wọn
partially ní ààbọ̀ ọ̀nà tó ń gbà tí wọ́n á link sí portal tó jẹ́ pé wọ́n á ti register halfway tó yẹ pé tó bá dé wá kàn lọ parí ẹ̀ láwọn point tí registration wà lọ take picture wọn àti fingerprint wọn á fi lọ complete ẹ̀ so ní ìjọba ò ní intention láti ní everybody lára so it's going to be very very easy and peaceful hopefully going forward. ṣé kìí ṣe pé tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí mọ kàwé yẹn tí ń bẹ́ẹ̀ lé kìí ṣe pé ẹ fẹ́ tún mọ gbowó lọ́wọ́ àwọn tó nílé ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ráríwó táyọ̀ ń panu pé Ṣèyí Mákindé Túndé ó tún fẹ́ mọ gbowó orí lọ́wọ́ wa o ẹni tó kọ́lé tó jẹ́ pé oògùn ojú rẹ̀ ló fi kọ́lé. kò sí fún kán fi bíìlì àwọn èèyàn rárá n tó wà fún àǹfààní gbogbo ẹni tó ń gbé Ọ̀yọ́ state ni torí pé inú ilé wa gan tá bá mọ̀ pé àwa 6 là ń gbé inú ilé ráìsì kóńgò 10 ni ó tó wá jẹ ráìsì kóńgò 5 ni ó tó wá jẹ yóò ṣe plan so kò sí fún billing of àwọn ará ìlú Ọ̀yọ́ state ó wà fún government láti lè plan dáadáa pé ok hospital mélòó lè ká ṣe síbí àwọn ló ní ìdí hospital àwọn mélòó ló ń gbé àdúgbò yìí àwọn mélòó ló wà local government yìí school mélòó ló yẹ kán ṣe síbẹ̀ ọmọdé mélòó ló wà ń bẹ̀ àgbàlagbà mélòó ló wà ń bẹ̀ so á jẹ́ kán lè plan dáadáa irú àsìkò covid yẹn gan tán fẹ́ pín palliative wọ́n á mọ number of people tó wà lọ́yọ̀ state wọ́n á mọ number of people tó fẹ́ ra nǹkan fún ráìsì gbáàgì 10 lára fún èèyàn bíi o àwọn tí bíi pọ̀ ju ti bíi lọ so kò sí fún láti ní aráàlú rárá ó wà fún láti jẹ́ kí ìlú rọrùn fún gbogbo wa ni apart from that fún security náà ó tún máa ṣiṣẹ́ fún wa torí pé nígbà tí wọ́n bá ti register tá ti mọ ibi tí kó wá ń gbé tá ti mọ orí èèyàn tó ń gbé bẹ̀ àwọn èèyàn ó ṣe é tọpasẹ̀ so kò jẹ́ bí mo ṣe. yóò ṣe tọpasẹ̀ ṣùgbọ́n báwo ni ètò ààbò àwọn elétò ààbò wo ni ó wà níkàlẹ̀ lásìkò tí ìforúkọsílẹ̀ yìí bá ń lọ lọ́wọ́ torí bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ lọ́la ní ìsàn ọ̀pọ̀lọpọ̀ ni ó fẹ́ tètè forúkọsílẹ̀ èrò lè pọ̀ kó mọ̀ di pé àmọ́ tẹra mọ́lẹ̀ àmọ́ stampede ara wa àwọn elétò ààbò wo ni wọ́n ti wà níkàlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣètò ẹ̀. olóòtú ṣe rí based on títà àwọn oní transportation tẹ bá ra àwọn ọlọ́kadà wọ́n ní zones àti bá àwọn park managers àti bá wọn sọ̀rọ̀ àwọn tó tún dàbí pé wọ́n wà ní oríṣiríṣi ẹgbẹ́ àti bá wọn sọ̀rọ̀ ṣe rí gbogbo ibi tí wọ́n fi ń gbèrò ibẹ̀ láti wò báwọn ṣe ibẹ̀ náà la máa dúró sí kì í ṣe pé wọ́n kúrò níbì kan tí wọ́n wà wọ́n á tún rìn lọ sí ọ̀nà tó jìn náà elétò ààbò àwọn ọlọ́pàá àti jẹ́ bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn náà àti bá wọn sọ̀rọ̀ àwọn náà sì ní àwọn tí wọ́n jẹ́ ọlọ́kadà àtàwọn tó jẹ́ transporters náà inú wọn ń dùn ìfà wọn gan-an wọ́n ti ń retí ẹ̀ torí pé wọ́n mọ̀ wípé fún dáadáa ni gómìnà fẹ́ ṣe fáwọn àwọn ìbí gan ti pè ní lásìkò pé ìbọn lẹ fẹ́ bẹ̀rẹ̀ so a sì mọ̀ wípé àwọn tá à ń bá sọ̀rọ̀ náà wọ́n yé ṣe jàgídíjàgan wọ́n mọ̀ wípé nǹkan fẹ́ ṣe fún àǹfààní ara wọn ni so ẹ mọ̀jà bẹ̀rù lágbára Ọlọ́run tá a bá ti bẹ̀rẹ̀ gbogbo àwọn agbófinró tó yẹ kí wọ́n wà ń bẹ̀ náà wọ́n wà ń bẹ̀ àwọn náà sì nínà àtàwọn tó jẹ́ members wọn náà wọ́n wà lára wa gbogbo apátálájọ ṣe papọ̀ tí ò fi ní sí wàhálà. ó dà yìí tẹ̀ ń gbọ́ wa nílé lóko lódò lẹ́yìn odi ẹ lọ sórí Facebook wa Lágẹ̀lú FM 96.7 ẹ lọ fi àtẹ̀ránṣẹ́ yín sọwọ́ síbẹ̀ àwọn ìbéèrè eléyìí tí ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ àwọn àlejò mi fún tòní yálà lọ́dọ̀ ẹni tó jẹ́ pé àwọn ni SA lórí ICT àti e-governance ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí lọ́dọ̀ Mọ́gàjì Akin Fágbèmí lọ́wọ́ àwọn àlejò mi fún tòní ẹ lọ sórí Facebook ẹ fi àtẹ̀ránṣẹ́ yín sọwọ́ síbẹ̀ bẹ́ẹ̀ lẹ lè pè wá wọlé ní Nàìjíríà ń bí pẹ̀lú 090236996664 láti ilẹ̀ òkèrè +2347018870151 láti fi lè dá sétò yìí lórí ìbéèrè tẹ́ ẹ bá ní. hello ta ló wà lójú òpó ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ojú ò ní tì í Alhaji Ayélabógo láti Làǹlàtẹ̀. a rí i pé ìgbìyànjú tó wọ́n bá ṣe yìí ní tó máa dáa gan-an ni Ọlọ́run sì fún wa ní gómìnà olóríire. àwọn àgbékalẹ̀ yìí yóò dáa kò ní sí à ń jínigbé kò ní sípa àmọ́ni tí a fẹ́ wọ máṣíìnì ń bẹ jẹ́ pé aládàáni ni téèyàn ò ní mọ̀ kó tó gba nǹkan yìí bá wà ń bẹ̀. lẹ́yìn náà tí ẹnìkan bá ní ọlọ́mọdéjàre ájẹ́ǹtì kéékèèké wọ́n á lè tètè mọ bí ó ti wá àti ibi tí wọ́n lè ti ṣe ètò fún.
èyí tó wá jà jù òun ni pé gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ sí gbogbo ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba lórí ìgbésẹ̀ náà gbé wẹ̀ bí wọ́n ṣe ń ṣe nílùú èbó tìlù fi ń da náà nìyẹn ìlú tiwa náà ó sì padà dá alágbára Ọlọ́run Alhaji Ayélabógo láti là látẹ̀. ẹ ṣe Alhaji Ayélabógo láti là látẹ̀. Sanni Sefiu Bọ́lájí ó ní pé government should also please organize a seminar for Okada riders to train them how to ride Okada because many of them always parking side road and also to regulate the speed. Thank God bless you. So ìyún láti ojú Facebook wa ni ẹja gbélé. Hello. Ẹ kọ́ àárọ̀ ẹ kú iṣẹ́ o àti gbogbo àwọn àlejò tó wà ń bẹ̀ o làákàyè wọn ò ní dàrú o. Àmín. Adẹ̀kú àtọ̀kùn ètò náà o. Orúkọ tèmi lolúwa Rótìmí Kẹ́fàǹtì ìnáríjà àpáta Ìbàdàn. Mo fẹ́ béèrè wípé ẹni tó bá ní ọ̀kadà àdáni tí èsè pé fi ń gbèrò bóyá tó ní pé ó dọ̀kú wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò lè gbé mọ́tò lọ pé kó ń tètè gbọ́kadà débi iṣẹ́ tó ní àṣẹ papọ̀ mọ́ àwọn tó jẹ́ ọlọ́kadà tó fi ń ṣiṣẹ́ ní yóò bẹ̀rẹ̀ bí àdúgbò ló ti máa ṣe tiẹ̀. Ó ti dà ẹ ṣe wọ́n ní pé ẹni tó jẹ́ pé ó ń fọ̀kadà tiẹ̀ bóyá ó kàn ń lò bí èèyàn ń gun káà tí èsì pé ó fi ń ṣiṣẹ́. gbogbo ẹni tó bá ti ń lo ọ̀kadà àti pé ó ń lò fúnra ẹ̀ ní o àti pé ó fi ń gbèrò ní o pátápátá ẹ rí i pé n tí ẹ ṣe sọ gbogbo àwọn tó bá jẹ́ resident ní Ọ̀yọ́ state ló wà ń pa so tẹ́ bá sì ti register London yẹn kò mí ìgbékẹ́ tún lọ register tó bá tún bẹ̀rẹ̀ sí í ṣe other sector mọ́ so gbogbo wa pátá àtẹ̀ntó ní mọ́tò àtẹ̀ntó ní kíní tẹ́ ẹ bá sá mọ̀ wípé àti dádùúgbò yín àti bọ́sẹ̀rẹ̀ àyín a ṣe yẹn ẹnìkan sọ̀rọ̀ ń pa training tí a bá ti ní data yìí tá a ti ní gbogbo àwọn orúkọ ó máa easy fún wa the next phase ní transport sector ni pé ó máa easy fún wa láti lè máa ṣe training fáwọn ọlọ́kadà but èyí ó gbọ́dọ̀ mọ iye ọlọ́kadà tó wà ń lù ú àtàwọn téèyàn ń bá ṣe kí ẹ̀ tó máa lọ ṣe training ẹlòmíín nu wọn wà tó wípé wọn ò gbélùú yìí ibòmíín náà ń gbé so gbogbo yẹn ó máa ran ìjọba lọ́wọ́ láti lè ṣe ohun tó yẹ kí ìjọba ṣe. ó dà ẹnìkan béèrè pé kí làwọn nǹkan tí ó yẹ káwọn èèyàn mú wá tó máa fẹ́ fowókọ sílẹ̀ tó bá ń bọ̀ àbí wọn ò ní nǹkan kan kankan máa múra wọn bọ̀. wọn ò ní nǹkan kan just your any formal means of identification tẹ́ bá ní nìkan lè need. ẹni tí ò bá láìdí káàdì kankan kọ́. tí ẹ bá láìdí card then this will become your main ID card. ó dà ẹ ṣe gan ẹ ṣe kó tó di pé mo kú lọ́dọ̀ yín ìgbà wo ni ètò ìforúkọsílẹ̀ yìí yóò parí ó yẹ kẹ́ ẹ ti ya àgbà kan sọ́tọ̀ ìgbà tí ó bẹ̀rẹ̀ rí lọ́jọ́ Monday ìgbà wo lẹ wò pé yóò parí. bí 6 months a máa fi ṣe everything ta fẹ́ fi ṣe. first phase yìí. no tọlọ́kadà. tọlọ́kadà nìkan. no bí 2 months a máa fi ṣe tọkadà then bí 6 months fún. gbogbo ẹ̀ a jẹ́ pé oṣù méjì lẹ́ẹ̀mọ́ lò fún ẹ̀ka kọ̀ọ̀kan àbí. kẹsẹ pé oṣù méjì ṣe rí registration ìgbà míì ó tún depend lórí àwọn aráàlú interfere aráàlú ni wípé a fẹ́ kọjá 6 months so that kíjọba tún lè ṣe nǹkan míì gbogbo information tá a fẹ́ ṣe yìí fún ìdàgbàsókè ìlú ni so tí gbogbo wa bá sáré ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Alhaji tó pè láti là látẹ̀ ẹ rí i pé àwọn kan náà ti ń retí tíjọba máa ṣe lórí ètò yẹn tí gbogbo wa bá tètè ṣe tàbá lè ṣe registration yẹn gan ó lè wà less than 6 months bóni tá a kàn wo ni pé anything tá a bá ń ṣe ó gbọ́dọ̀ ní timeline so timeline wa nìyẹn tá a bá tún wá rí bó ṣe ń lọ tó bá tún fẹ́ rí wípé bóyá kíjọba tún àjọsìn ni ìyẹn ó dìgbà tí a bá parí 6 months yẹn but ti first 2 months tá à ń sọ ṣẹ̀mọ̀ pé àwọn ọlọ́kadà wa àtàwọn onímọ̀rúwá ní táwọn aráàlú ń béèrè fún aráàlú náà nígbà àwọn tó ń gun ọ̀kadà yìí káàkiri kí lẹ ní fún wọn nígbà tẹ́ bá ti ní ká mọ̀ lé wọn ṣé ẹ̀ ní mọ identity wọn ni ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe ní táwọn aráàlú ní ká ṣe òun la fi ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́kadà. ó dà Ọlápàdé Idris lórí Facebook ó ní pé àwọn dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ oníṣùgbọ́n àwọn ń rọ̀ yín kó jẹ́ pé ìforúkọsílẹ̀ yóò jẹ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ṣe sọ torí pé ìjọba tó kó gbálé 3,000 naira òun wọ́n gbà fún ìforúkọsílẹ̀ ẹ jẹ́ ká tajà nígbà tá a bá délẹ̀ kàkúrò ọjà á lórí ọ̀fẹ́ látùmọ̀ gba ìpè ní kẹ̀tíkẹ̀tí àti àwọn àtẹ̀ránṣẹ́ yín lórí Facebook ẹ kú etí gbọ́ bó ṣe ń lọ òun ló ń tẹ̀wájú ẹ kú etí gbọ́ wa.
mi sílẹ̀ jàre. kí ló fà kanra. kò sówó nílé gbogbo ẹ̀ ló tojú sú mi báwo ni mi ò ṣe ní kanra báyìí. kó yẹ kó máa pariwo kò sówó nílé àá ò tí ì gbọ́ nípa Coop One Stop ni ó lè jẹ́ aṣojú Coop One Stop lágbègbè rẹ̀. èwo tún ni Coop One Stop. olódo tó bá fẹ́ jẹ́ aṣojú Coop One Stop ó láǹfààní láti máa rówó déédéé àǹfààní láti di onílé àtàwọn àǹfààní tó pọ̀ jáǹtìrẹrẹ jẹ́ aṣojú báǹkì lágbègbè rẹ̀ ló bá tán ó darapọ̀ mọ́ ẹgbẹ́ ó pọ̀ jaburata nìyẹn tọ́lá ṣẹ̀ṣẹ̀ lọ sí ẹ̀ka cooperative mortgage bank tó súnmọ́ tàbí kí o pè 0700-262-26564 lẹ́ẹ̀kan sí 0700-262-26564 ó sì lè lo ẹ̀ka ayélujára wọn www.cmbankng.com. Coop One Stop ọ̀nà àbáyọ kan ṣoṣo tó o nílò. Uncle Dentist, wetin be cavities and how Colgate take dey protect my teeth from cavities? Shey e dey use comfort? No dear, na hole for teeth dey cause most tooth pain wey be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula go help keep natural calcium inside our teeth wey go protect them from tooth decay. Time don reach to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Na the Nigerian Dental Association dey recommend Colgate. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà mẹ́jọ jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin náírà, ẹgbẹ̀rún márùn-ún náírà lọ́nà mẹ́jọ jẹ́ yẹ́rọ. Jọ ibo ló ti rówó owó kẹ̀. Èní orí owó ìpè tí Airtel máa ń fún mi tí n bá ṣe ra síìmù tuntun mà ní o. Wo wọ́n tún ń fún mi ní ìlọ́po mẹ́jọ dátà fún wíwà lórí àtẹ ìbánisọ̀rọ̀ wọn àti ìfà ìlọ́po mẹ́jọ owó ìpè nígbàkigbà tí n bá ṣe ra owó ìpè. Ṣé bó o mọ̀ pé o ti lè ra síìmù tuntun báyìí ní èyíkéyìí ilé ìtajà aṣojú tí Airtel fọwọ́ sí? Ìwọ ṣá ti lọ pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ ilẹ̀ Nàìjíríà NIN rẹ kò jù bẹ́ẹ̀ lọ. Airtel, the smartphone network. ọ̀rẹ́ kí ló dé tó doríkodò tó ń ronú. wo ó ti sú mi jàre. má jẹ́ kó sú ẹ. ìwọ náà jẹ́ ká jọ lọ sí Ògùnpa Ìbàdàn Metro Cooperative Investment and Credit Society Limited. látọjọ́ tí mo ti darapọ̀ mọ́ cooperative ẹgbẹ́ alájẹsẹ́kù wọn lọ́lọ́run ti ń ṣe gbogbo nǹkan nírọ̀rùn fún mi. bí mo fẹ́ yáwó ìrọ̀rùn ni bí mo fẹ́ fowó mi dókòwò oṣooṣù ni wọ́n san èlé rẹ̀ fún mi. wọn ò já mi kulẹ̀ rí. dákun ọ̀rẹ́ já mi tán jọ mú mi débẹ̀. àṣírí wa yóò máa bò alájẹsẹ́kù lọ́nà àbáyọ ọlọ́run ṣe ń lo ilé iṣẹ́ wa Ògùnpa Ìbàdàn Metro Cooperative Investment and Credit Society Limited fún gbogbo ènìyàn àwa náà kọ́ ọlọ́run ọba ní ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́. bẹ́ẹ̀ni o ẹ tara ṣàṣà máa bọ̀ ní Ògùnpa Ìbàdàn Metro Cooperative Investment and Credit Society Limited ọ́fíìsì wọn wà ní suite 6 Alberca Plaza Fifth bus stop ní Bódìjà Ìbàdàn àtẹlẹ tó wà ní 38B ọ̀bọ̀ Paríde shopping complex Ògùnpa Ìbàdàn telephone 09042373866 owó tẹ́ bá ń yá ẹ má fi jẹ tọ̀ìtọ̀ì ẹ tètè máa sọ padà kẹ́lòmí ò lè rí yá o. gbogbo ènìyàn la ń pè kẹwàá bá wa dòwò pọ̀ tí bá fẹ́ ra lé tàbí fẹ́ ra lẹ̀ Ọpẹ́olúwa Land and Property ní ẹ lọ. Ọpẹ́olúwa Land and Properties àwọn ni wọ́n ń sọ yẹ̀yẹ́ àwọn ayálégbé dayẹyẹ ibẹ̀ lẹ ti lè ralẹ̀ tó jójúlówó tí ò ní wàhálà nù gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra lé ibikíbi yòówù tẹ́ ẹ bá fẹ́ sí Ọpẹ́olúwa Land and Properties ní kẹ́ ẹ kàn sí ọ́fíìsì wọn wà ní Odò Ọ̀nà Eléwé Junction Oríta Challenge Ìbàdàn tàbí ẹ̀ka ọ́fíìsì wọn tó tún wà ní Sẹ̀lẹ̀ Rainbow Ojú Ẹkùn Road ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08056323498 Ọpẹ́olúwa Land and Properties. ká fẹ́ ra lé tàbí fẹ́ ra lẹ̀ Ọpẹ́olúwa Land and Property ní ẹ lọ. bó ṣe ń lọ pẹ̀lú Tèmítáyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́. ẹ káàbọ̀ padà ètò yín ètò wa tá a pè ń bó ṣe ń lọ ló ń tẹ̀ wájú ìkànnì Lágìlú FM òkè tó ga jòkè níbẹ̀ lẹ ti ń gbọ́ wa kétékété káàkiri àgbáyé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa náà ẹ lọ gbójú ò wá lórí Facebook wa pẹ̀lú Lágìlú FM 96.7 bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ẹ tún máa ṣe àrẹ̀ kó kárí ilé kó kárí oko torí pé àjọjẹ òrùbẹ́ nìkan ò bá ní lórí àwọn ìbéèrè lọ́kùn òjọ̀kan eléyìí tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ àwọn àlejò àfúntòní lórí ìfowókọsílẹ̀ àwọn tó jẹ́ olùgbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí yìí ẹ lọ sórí Facebook ẹ fi àtẹ̀ránṣẹ́ yín sọwọ́ bẹ́ẹ̀ lẹ lè pè wá ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tá a ti fi ìta ilé ìtẹ̀ mọ́ ń pè wá sí ní gbogbo ìgbà ẹ ló ta ló wà lójú òpó. Hello, Mr. Aboro. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ. ẹ bá wa gbóhùn sókè dáadáa. bàákà yìí yóò ní dàrú Alhaji Jẹun Sókè ló ń sọ̀rọ̀ láti gbọ́ ọ̀rọ̀. à ń gbọ́ yín.
kí ni ẹ fẹ́ jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà ọdí àti ọ̀yọ́ pẹ̀lú èròǹgbà yẹn ọlọ́run á fún un ṣe. ẹ̀dá kí gbogbo àwọn ẹgbẹ́ ti wẹ̀lẹ̀ orúkọ tí ẹni ká fi gbé àwọn ọlọ́kadà máa fi sí àtòrímọ̀tò yẹn kí ni kókó tẹ̀tí kí ni ẹ fẹ́ kó ọ̀rọ̀ ìgbòye mi dáadáa kí ni pàtàkì ìforúkọ sílẹ̀ yẹn. wọ́n ní kí ni pàtàkì ìforúkọsílẹ̀ yìí. ó la ti ń sọ bọ̀ bóyá alhaji iṣẹ́ ìjọ ìní wa ni n tá à ń sọ ni wípé gbogbo wa tá a wà ń lù tá à ń ṣe ọ̀kadà tá à ń ṣe gbogbo ẹ̀ ìjọba fẹ́ ní gbogbo information wa lọ́wọ́ number one ó máa ràn ìjọba lọ́wọ́ láti lè plan ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ mọ̀ra wa torí pé oríṣiríṣi àwọn èèyàn ló ti wọ̀lú èyàn aráàlú náà lẹ́sọ fún wa wípé ó yẹ ká mọ̀ra wa ó la fi ń ṣe registration yẹn ẹlẹ́ẹ̀kẹta torí ààbò ẹlẹ́ẹ̀kẹrin torí health tí accident bá ṣẹlẹ̀ a lè tètè mọ ẹni tá a tọ̀ ẹni tá a pè tó bá ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ni wípé tíjọba bá ń plan nílùú ó máa ràn ìjọba lọ́wọ́ tẹ́ bá wo àwọn títì wa kan ẹ rí i pé títì yẹn ti wà over 20 years ìgbà tí wọ́n kọ́ wọn ò fi pé ọlọ́kadà máa gbabẹ̀ wọn ò wò wípé tó láwọn máa gbabẹ̀ bọ́ ní ìsìn ó ti ń gbabẹ̀ so ìyẹn máa jẹ́ kí ìjọba lè mọ àwọn ibi tí wọ́n ṣiṣẹ́ sí ẹ jẹ́ kí n fi example challenge hàn yín tẹ́ bá rí i pé tẹ́lẹ̀ traffic tó wà ń bẹ̀ ó le ìgbà tí gómìnà wa wò lára tí planning fi wà important ni wọ́n gbé ẹ jẹ́ ká ṣe ká tún bẹ́ẹ̀ yẹn tó wọ́n tún rí bẹ́ẹ̀ yẹn ṣe wọ́n yọ filling station yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n fi traffic light síbẹ̀ wọ́n expand ọ̀nà gbogbo wa náà là ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gómìnà wa fún iṣẹ́ tí wọ́n ṣe tí gbogbo nǹkan tá à ń ṣe yìí tá a bá ní information lọ́wọ́ a ní lè ṣe n tá à ń ṣe ó tún máa ran ẹ̀yin gangan lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀kadà tí wọ́n gbé fáwọn èèyàn tán bá wọn gùn a ti rí ibi tí àwọn míì wọ́n kàn gbọ́kadà yẹn wọ́n lọ fi jalè wọ́n gbọ́kadà yẹn wọ́n lè gbé sá lọ wọ́n gbọ́kadà yẹn wọ́n lè fi kidnap tá a bá pe information tá a bá ní information yẹn lọ́wọ́ ẹ̀yin gangan ọkàn yóò balẹ̀ torí ẹ̀ ní gbogbo ń tàn ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó dà ẹ ṣeun tí ẹ kò bá tẹ bá wa dá sí lórí Facebook. hello. ẹ kú iṣẹ́ o. ẹ ṣeun. gbogbo nǹkan tẹ ẹ sọ pátá ló yé wa ṣùgbọ́n lérí ọ̀rọ̀ ètò ààbò yẹn èmi wò ní ọgbọ́n ọmọ kékeré tèmi kí ọ̀rọ̀ ètò ààbò yẹn ọ̀nà tí àwọn ọ̀bà ẹ̀jẹ̀ fi ń ṣiṣẹ́ pọ̀ tó jẹ́ pé tí ò tún jẹ mọ́tò lọ́kadà tí ò jẹ mọ́tò ọ̀rẹ́ mi kan kú èrò látàbẹ́kúta níbi oṣù bíi mélòó sẹ́yìn ó kú èrò abẹ́kúta lọ sí ruwa bó ṣe fi gbó ọ̀rá lẹ̀ báyìí ní àwọn fúlàní yẹn já sójú ọ̀nà ni wọ́n bá ọ̀rọ̀ gbó ìjọba yìí lọ owó ni a fi lọ gba àwọn àrífẹ́sì sí wọn ṣùgbọ́n mo fẹ́ gba yín sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹlẹ́rìí ètò ọ̀rọ̀ àpò yẹn ẹ̀jẹ̀ á ṣe báyìí ìjọba ó ṣe satellite monitoring sí ọ̀yọ́ state tó kọ́fà gbogbo ọ̀yọ́ state táwọn òṣìṣẹ́ tí wọ́n máa ṣiṣẹ́ wọ́n máa rí àwọn ọ̀bàyéjẹ́ láti inú ọ́fíìsì láìpẹ́ òǹbẹ̀ láti máa rí àwòrán wọn ẹni tí wọ́n bá ti rí àwòrán yẹn nínú ọ́fíìsì wọn jẹ́jẹ́ ara wọn ó lọ mú sọ́jí ńlẹ̀ ní ẹnìkan kí onímọ̀ pé wọ́n ń wó wọn rárá ẹni tí ìwà àbàjẹ́ onímọ̀ pé ẹnìkan rí òun nígbà tí àwọn èèyàn lágbára láti ṣe nǹkan tí báńkì tó bá lọ gbowó lẹ́yìn tí wọ́n ń rí táwọn èèyàn lágbára tí wọ́n ń ṣe nǹkan sínú ilé sẹ́yìn bá wo àbàjẹ́ nílé wọn tí wọ́n ń rí kí wọ́n bá pínlẹ̀ ọ̀yọ́ gbìyànjú kí wọ́n kọ́fà gbogbo ọ̀yọ́ tètè yẹn tí wọ́n wo àbàjẹ́ nínú ọgbà àtòkò wọ́n lè rí láti inú ilé wọ́n dẹ̀ ti dìtẹ́ wọ́n tẹ̀lé gbogbo bọ́ọ̀sọ̀ gbogbo gáràjì. olóòtú lórí ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n lè mọ̀ọ́mọ̀ ni ìjọba ní CCTV camera fún alemọ́tì débi tẹ́ ń sọ bó wà nìbàdàn tẹ́ bá lọ sí ọ́fíìsì ẹ̀ṣẹ̀ security ẹ máa rí àwọn important places àṣẹbẹ̀rẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ rí i pé à ń ṣe light up ọ̀yọ́ gbogbo àwọn kinní náà kálíbà àmọ́ fi ríra wa ni tẹ́ bá kọjá àwọn bòmíì lálẹ́ ẹ rò wípé ọ̀sán lẹ́wà ẹlẹ́ẹ̀kẹta ni wípé a ní nọ́mbà tó yẹ káwọn èèyàn máa pè 615 ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa lò ẹ jẹ́ ká ní nọ́mbà yẹn lọ́wọ́ ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ kàn máa pọ̀ rẹ́ wọn tẹ́ ẹ bá pè 615 anytime wọ́n máa respond sí yín àwọn àmọ̀tẹ́kùn wà ń bẹ̀ àwọn ọlọ́pàá wà ń bẹ̀ àwọn operation boss àwọn agbófinró wà àmọ́ bí ìlú ṣe rí pẹ̀lú àánú ọlọ́run àti àwọn aráàlú gbogbo apáta security is everybody's business ẹ mọ̀ jẹ́ kákan máa sọ wípé wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí kán tó ṣe é tá a bá ti rí pé wọ́n ń gbé gbèsè ẹ pè torí pé ìgbà tẹ́ bá ti ń ṣe lọ́wọ́ tẹ́ bá wá pè kí bóyá gbófinró yẹn ó lè mọ̀ sí ní sàkání ibi táwọn yẹn wà ká tó wá débẹ̀ tán àwọn tó ń gbé yẹn náà àwọn náà lọ́pọlọ
wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti ṣe lọ kán tó ṣe ẹ jẹ́ ká máa fojú sílẹ̀ tá a bá ti mọ̀ wípé ẹ ti ń rí àwọn strange movement òun náà ni registration fi wà important tá a bá register ó máa ràn wá lọ́wọ́. lórí Facebook wa Kenny Ọlálékan ó ní ìbéèrè tèmi ni pé pẹ̀lú ètò tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé kalẹ̀ kí ni ìrètí àwọn tí kì í ṣe ọmọ bíbí tàbí olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé ìjọba máa lé wọn kúrò ní ìpínlẹ̀ yìí ni àbí báwo mo fẹ́ kẹ́ ẹ dáhùn ìbéèrè yẹn dáadáa. kò sí fún láti lé anybody kúrò ní Ọ̀yọ́ state bí mo ṣe sọ wọ́n fẹ́ mọ kókó iye àwọn èèyàn tó ń gbé nílùú Ọ̀yọ́ state bóyá ẹ jẹ́ ọmọ Ọ̀yọ́ state o àbẹ́ ẹ jẹ́ ọmọ Ọ̀yọ́ state níwọ̀n bá tí ẹ bá ti ń gbé ní Ọ̀yọ́ state ó di dandan kẹ́ ẹ rẹ́gísítà. ọ̀rọ̀ àfọ ẹni tó wà lórí Facebook tó ní pé ṣé ìforúkọ náà máa dé Ògbómọ̀ṣọ́ ara Ọ̀yọ́ state náà ni Ògbómọ̀ṣọ́ wà ara ìlú tó kàn jà gan ni gbogbo ìpínlẹ̀ gbogbo ìlú tó wà lọ́yọ́ state pátápátá òun náà ni ìforúkọsílẹ̀ yóò ti wáyé. hello ta ló wà lójú òpó. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà kí lorúkọ yín bolẹ ti ń pè. orúkọ mi ni Saheed Abdulrahman mo ń pè láti Làǹlátẹ̀. mo ní kí n dá sí ètò yìí láàárọ̀ yìí ni. mo ń gbọ́ yín. lákọ̀ọ́kọ́ mo ní kí n kí àlejò yín Mágàjí Akin Fágbèmí tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun ní oitman. ẹlẹ́ẹ̀kejì ni wípé mo ní kí n sọ ọ̀rọ̀ kékeré yìí ni. tẹ́ bá wo registration tí wọ́n fẹ́ dáwọ́lé nípínlẹ̀ Ọ̀yọ́ in tó bójúmu ni tó sì ti jẹ́ pé it is already long overdue. ntí ìgbà tí mò ń gbé lẹ́kọ̀ọ́ nìkan bí ọdún mẹ́fà sẹ́yìn ni wọ́n ti ń ṣe àwọn kinní yìí lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ pé without any delay ni wọ́n fi máa ń mú àwọn criminals. ṣùgbọ́n tí mo sì múùfù wá sí Ìbàdàn nìkan bí ọdún mẹ́ta sẹ́yìn mo rí àwọn ìgbésẹ̀ kan tí oitman ti gbé láwọn àkókò kan. ìkíní mo rí wọn ní ibi ọ̀nà tí ń gba secretariat kọjá òun nígbà kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọlọ́kadà dúró wọ́n sì máa ń rí ìbọn àdá àáké àti oríṣiríṣi nǹkan ìjà olóró ní abẹ́ àwọn ọ̀kadà kan. àtìgbà yẹn mo wá dúró nígbà tí mo wà lórí ọ̀kadà tán dá wa dúró tán wá wò mo wá béèrè lọ́wọ́ Mágàjí kò mọ bẹ́ẹ̀ mi ṣe jẹ́ o ìtìlẹ̀ ń tán náà wọ́n sì ń bá mi sọ̀rọ̀ pé ìdí tó fi ń ṣe àwọn kinní ni pé they want to beef up security lọ́yọ̀ state. so àtìgbà yẹn ni wọ́n ti sọ pé program yìí fẹ́ bẹ̀rẹ̀ as a matter of fact àwa gan ní ìrètí wípé wọ́n ti bẹ̀rẹ̀ program yìí ti pẹ́ ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ wa sì dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé fún ìgbékalẹ̀ ètò yìí a sì gbà ládùúrà wípé Ọlọ́run jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn. last but not the least mo fẹ́ bi yín ni ǹjẹ́ a lè register online àwa tí a bá rí àyè láti lọ sí àwọn ibi tí wọ́n ti ṣe àlàyé pé àwọn èèyàn ti lè lọ máa register yìí ẹ ṣeun olóòtú. ẹ ṣe ṣé wọ́n lè register online. yes they dey register online partially then tẹ́ bá ti register tán you will come to a point and agba fingerprinting so but tẹ́ bá register online you've done like 90% of the process. gbọ́n fún biometric wọ́n wá síbi ibùdó yẹn láti wá ṣe yòókù ẹ ti gbọ́ yẹn ẹ lè register online bẹ́ẹ̀ ṣe ń ṣe bíi ti INEC tó yẹ pé ẹ ṣe díẹ̀ lọ online ẹ parí yòókù ẹ lọ tẹ̀ka bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n láti register online yẹn ìlànà wo ló wà ojú òpó òun ó tọ̀ tí wọ́n fi register online website wo ni. I'm a communicator so but ready so kò tí ì yá you wan register online sí. kò tí ì yá ṣùgbọ́n physical ni eléyìí tí ó bẹ̀rẹ̀ báyìí fáwọn ọlọ́kadà ọ̀dà ẹja wọlé báyìí ẹnìkan lórí Facebook Adékọ́lá Sarafadeen Abọ́ládé Adédọjà onímọ̀gàjì Akin Fágbèmí àwọn ọmọ yín owó tí wọ́n ń gbà ní ọwọ́ wa ti pọ̀ jù gbogbo ọkọ ni ó ní àmọ́ ó ní ìpọ́njú ló lé ọ̀pọ̀lọpọ̀ débi ìdí transportation ó ní 1,500 1,000 ó ní 6,000 ó ní kí ló dé bó ṣe kọ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe káyè. abẹ̀yìn tẹ́ bá ti rí wọn ẹ ya fọ́tò wọn ẹ sẹ́ndì ẹ̀ sí wa ẹ̀yin náà sì ní ẹ bá máa dẹ́ṣẹ̀ tí wọ́n fi máa mú yín torí wípé gbà fún múrí gbà fún gbàdà ni mo fẹ́ rọ̀ wá ní wípé táwa náà bá tẹ̀lé ìlànà ojú pópó àwọn kan yóò ní ṣẹlẹ̀ tẹ́ bá sì rí ọmọ tó ń gba nǹkan bíi bẹ́ẹ̀bù lọ́wọ́ yín báyìí yẹn lẹ́ ń sọ o ẹ jọ ẹ ya fọ́tò ẹ̀ kẹ́ ẹ mú wá ọ̀pọ̀lọpọ̀ wọn láti fi yà jẹ a ti mọ̀ wípé kò tí bẹ́ẹ̀ yóò ṣe wọnú ìrajì téèyàn ò ní rí kàńdà ń bẹ̀ so ẹ bá wa ṣe kẹ́yìn náà bá wa ṣiṣẹ́ Ọlọ́run á dúró tì wá. ọ̀dà pẹ̀lú ìforúkọsílẹ̀ tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí àjọṣepọ̀ wo
òun ló wà láàrin yín àti ẹgbẹ́ àwọn awakọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tàbí àwọn PMS láti jẹ́ kí ìforúkọsílẹ̀ yẹn kó yá kánkán kó sì kẹsẹ̀ járí. ṣe rí àwọn PMS park management system gbogbo látòrí ọ̀gá wọn auxiliary títí dé gbogbo àwọn olórí pátápátá ni wọ́n ti mọ̀ ń pa gbogbo ohun tí ìjọba fẹ́ ṣe. àwọn tó ti ní association díẹ̀ àwọn àkómọ́ra àti gbogbo wọn náà àwọn gan wọ́n ti ń retí ẹ̀ẹ̀mẹ́ta lèmi àti àbí ẹ̀ẹ̀mejì lèmi àti ẹ̀ṣẹ̀ ti meet pẹ̀lú wọn táwọn náà ti ń ṣe in fact yóò yà yín lẹ́nu pé àwọn gan ti ń ṣe tiwọn lábẹ́lẹ̀ torí gbogbo àwọn association wọ̀nyí náà àwọn náà ní registration member ó lè mọ́ tó ní tìjọba ó lè mọ́ wà detailed bíi tìjọba so gbogbo apátá jọ ṣiṣẹ́ papọ̀ ṣe iṣẹ́ yìí ṣe aráàlú ni gbogbo apátá àtàwọn náà ẹ̀rọ àwọn náà ń bẹ̀ torí pé àwọn náà ni ó mọ kó àwọn èèyàn wọn wá sí ìntàfẹ́ ṣe inú wọn náà sì ń dùn sí torí pé wọ́n mọ̀ wípé ó tún máa jẹ́ kí ó tún máa ran ẹgbẹ́ wọn lọ́wọ́ ó tún máa jẹ́ kí ẹgbẹ́ wọn kó tún gbèrò sí pé àwa là ń ṣiṣẹ́ yìí o pẹ̀lú pride pẹ̀lú àtúwọ̀n ràn wọ́n lọ́wọ́ torí pé ìgbà míì àti rí kéèsì míì tó yẹ pé ẹlòmíì wọ́n gba machine lọ́wọ́ ẹ̀ mo ò ní ibi tán gbé lọ bọ̀ tí gbogbo ìbá ti wà tètò ìbá ti lọ dáadáa yóò ran aráàlú yóò ran ẹgbẹ́ yóò ran park manager even ìjọba gan gbogbo apáta lájà àǹfààní ẹ̀. ọ̀dà Michael Àyànbọ̀dé ó ní pé ẹ bá wa béèrè lọ́wọ́ wọn bóyá èyí tí wọ́n fẹ́ ṣe yìí máa fi òpin sí àwọn tí wọ́n ń ní ọlọ́kadà lára nínú ìlú ó ní bí àwọn tí wọ́n ń gba aki permit sticker ó ní revenue sticker emotion sticker environment sticker daily ticket àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ká bi yín léèrè. ṣé ní gbogbo ohun tó ń sọ yẹn registration la fẹ́ ṣe tá a bá dé registration tá a bá kọjá gbogbo yẹn tí àwọn tó ń dárúkọ tó wá jẹ́ nǹkan tí òfin ní kíjọba gbà níjọba ò gbà àwọn nǹkan míì wà tó jẹ́ wípé ó wà very very important tó wà nínú òfin ìjọba èyí tí ò bá sí nínú òfin ìjọba Ṣèyí Mákindé ò ní í ṣe bọ̀dí tó bá jẹ́ wípé òfin gbà láàyè láti ṣe definitely á ṣe torí pé ìlú owó náà fi ń tún ìlú ṣe afẹ́rọ̀ wa ni wípé tó bá ti rí nǹkan tí ó rí pé ó ní kọ̀lọ̀fín tẹ ìjọba láago ìjọba ò dẹ lóhùn bòbí wọn ti pẹ́ nìkan náà sọ̀rọ̀ lóòtú ó ní ṣé kò dàbí ìjọba tẹ́lẹ̀ tó yẹ pé tó bá yẹ wọn àmọ́ gbowó lọ́wọ́ wọn ìjọba láti máa ṣe registration ẹ ti gbọ́ látẹnu ẹ̀sẹ̀ àti ìyàwó tó wà níbí ìjọba gómìnà Ṣèyí Mákindé kì í ṣe ìjọba tó ń tàn yàn tí gómìnà wọn bá ní táwọn broken pè ní tọkìnàdù tó bá ní ẹ má gbowó ó mì gbẹ ẹ má gbowó ni so ẹ jọ ẹ má jà bẹ̀rù tẹ́nìkan bá sì fẹ́ gbowó lọ́wọ́ yẹn rìpọ́ọ̀tì ẹ̀ torí pé ìjọba ní free ni fáǹfààní wa ni so mo fẹ́ fi yẹn tó wa létí ni. hello ẹ kú etí gbọ́ wa. ẹ pé tó. yes ma kí lorúkọ yín bolẹ tí ń pè. orúkọ mi Sheriff Agunbíadé. àkókò yín jobi tẹ́lẹ̀ ok mo ń gbọ́ yín. mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n wa bàbá wa registration tó ń ṣe yìí tó bá kárí tó ti kárí nípínlẹ̀ Ọ̀yọ́ ìjẹ́ tí wọ́n bá gbé machine tàbí mọ́tò ìyẹn àwọn tí ń ṣe commercial vehicle tí wọ́n bá gbé lọ ìjẹ́ wọ́n lè dáhùn fún torí pé wọ́n ní láti save security ni tó bá dẹ̀ ti kárí mo rò pé security ti múlẹ̀ nìyẹn Sheriff Agunbíadé látàn. ẹ ṣe. sóbìnrin ni. ọkùnrin ni wọn. ọkùnrin ok. ìyàwó ọlọ́kọ́ pé wọ́n wá gbé fún wọn. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ tún rán wa létí àwọn iṣẹ́ tá à ń ṣe ni sometime last year ṣe mọ̀ wípé ní ara iṣẹ́ wa a máa ń yọ àwọn mọ́tò kù tí wọ́n bá abandon bí obstruction a ti bá ìjọba Èkó recover truck wọn rí tí wọ́n pé wọ́n jí ń bì kan tó dó lójú títì tí n bá ní káwọn aráàlú máa pè ọ̀pọ̀lọpọ̀ wọn mo ti rẹ́ni tí mọ́tò ẹ̀ sọnù ní Akala Express tí wọ́n á jí mọ́tò ẹ̀ bọ̀ torí pé ó ní tracker wọ́n wá track ẹ̀ mọ́ Ìwó road lójú títì àwọn ò mọ̀ ibi táwọn ọmọ wa ti ń lọ tó nípa mọ́tò ìwà lójú títì wọ́n wọ̀ wá ó wá sọ fẹ́rẹ́ neighbor rẹ̀ pé òun mọ̀ ń wá mọ́tò ó ní ìjọba yìí àtòru àtọ̀sán náà ṣiṣẹ́ o kọ́kọ́ lọ sí Otman náà kó lọ wò ó sì wá sí Otman ó wà lórí news ó sì bá nísìn tí information bá wà bẹ́ẹ̀ ẹ rí wípé á tètè lè kọ́ńtáàtì irú ẹni yẹn tó bá ní sticker
so a ti ń ṣe à ń recover and mo fẹ́ bẹ̀ wá ni tí mọ́tò bá sọnù tẹ́ bá ń wá mọ́tò ẹ̀ ń wọ́ kadà tó sọnù ẹ máa wá sọ́dọ̀ wa náà ẹ máa wá wò ó torí ọ̀pọ̀lọpọ̀ la máa rí lójú títì táwa kó wá sọ́dọ̀ wa a sì máa rìpọ́tẹ̀ sọ́dọ̀ ọlọ́pàá náà so ẹ má wọ̀rí gbogbo àǹfààní pátápátá la máa rí nínú registration wa ẹ yìí. ṣe gan Taofik Adesola lórí Facebook ó ní we just do one like ID card is that one not useful? ó ní àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe kan bí ID card báyìí pé ṣé yẹn wúlò èmi ó yẹ kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ dáadáa irú ID card àti ìfowókọsílẹ̀ tẹ̀ ṣe tẹ̀ fi gba ID card. Hello. bóyá ID card ẹgbẹ́ tó wà ló ń ṣe. Hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà kí lorúkọ yín ibo lẹ ti ń pè. orúkọ mi ni alàgbà Kọ́lá. látàgbègbè wo. láti Ògbómọ̀ṣọ́ níbi lèmi ti ń pè. à ń gbọ́ yín. mo fẹ́ lu ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́gbẹ̀ẹ́ ẹnu fún iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe pàápàá fún ìtúntúrẹ́ gbé jáde fún ààbò ìlú àti aráàlú kò fẹ́ kí alága àjọ tíma fún iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe gbogbo ẹ̀rọ à ń gbọ́ nípa iṣẹ́ ribiribi tí tíma ń ṣe ní abẹ́ ìṣàkóso alága tíma mọ́jáde Akínfágbèmí adẹ̀ mọ̀ pé ilé náà kò ní yàtọ̀ sí tí wọ́n ti ṣe bọ̀ lórí gbogbo tí wọ́n ti dáwọ́ lé báyìí àti pé wọ́n máa ń yọjú sí rí ni wọ́n kàn fẹ́ rọ̀ wọ́n pàápàá iléeṣẹ́ tó fẹ́ ṣe ìforúkọsílẹ̀ yẹn wọ́n rí pé àti àwọn tí wọ́n fi ń jẹ́ ọmọ ìlú àtàwọn tó ń gbá láti ta wọ́n rí pé wọ́n ṣe àkóso tí gbogbo àwọn tí wọ́n ń lo ọ̀kadà márúwá àti mẹ́ta pẹ̀sọ́ gbogbo ni ó ní ẹ̀tọ́ láti rí kán fi orúkọ wọn àti orúkọ wọn sílẹ̀ tó dàtẹ̀ nípa ṣíṣe ilé ààbò tó dájú àfùwà fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí àdúpẹ́lẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣé o. mo rí àtẹ̀ránṣẹ́ kan lè tó ṣe pàtàkì látòrí Facebook Abiola Yusuf ó ń béèrè pé ó ní please sir on register issue what of online riders that already have office please ó ní please sir can you come to our office for registration ìyẹn ní àwọn tó yẹ pé wọ́n fi ọ̀kadà ṣiṣẹ́ tán ti ní ọ́fíìsì wọn tó yẹ pé ojú òpó takùn àgbáyé láti máa ń mú wọn pé wàá gbé mi bí báyìí báwo làwọn ṣe forúkọsílẹ̀ tiwọn. kí ẹsẹ̀ tó lè dáhùn tèmi rò ní wípé tí wọ́n bá pọ̀ kò sí àjùbí kí a ti rẹ́jísítà wọn ni tí wọ́n bá pọ̀ tán lọ bí 20 30 50 ó rọ̀ wá lọ́rùn ó kàn sọ á lọ sọ́fíìsì wọn á sì lọ ṣe àsámọ̀ pé ìyẹn ò ní sínú oòrùn á wà nù AC lájọmọ́ gbádùn ara wa but tí tó wà important ni wípé ẹni tó bá mọ̀ wípé wọ́n ní tó pọ̀ báyẹn kàn jẹ́ ká tètè mọ̀ àwọn àwọn èèyàn lọ síbẹ̀ kí pé èèyàn kan ẹ̀jẹ̀ méjì mẹ́ta á wàá fi ibi tí èrò ti pọ̀ tó rà ti ní plan tiwa sílẹ̀ but táwọn pé ẹ tó 50 o ẹ tó 100 o tẹ̀sí mọ̀ pé online nìyí ìjọba ó wà àbí iṣẹ́ ìlú la fẹ́ ṣe. ó dáa ẹ ṣe gan kémi náà fi lè béèrè ìbéèrè kan lọ́wọ́ yín Mọ́gàjí Akínfágbèmí tá a bá ń lọ sí ọ̀nà Dùgbẹ̀ láti bí tá a dé Òkè Bọ́là òtògìrì kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ti fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ púpọ̀ gan-an láti bí oṣù mélòó kan báyìí ẹ bá wà nǹkan ṣe sí ojú rẹ ti jìn gan-an. níbi ibo nìyẹn. lọ́nà Òkè Bọ́là ń bí. Òkè Bọ́là tá a bá ń bọ̀ wá sí Mọ̀lété padà ẹ ti rí kòtò yẹn ó ti jìn gan tó yẹ pé ọkọ̀ fẹ́ẹ́ lè kọjá ń bẹ̀ mọ́ rárá. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. Adéjẹ́kù látọ̀yọ́ Aláàfin. mo ń gbọ́ yín. ìbéèrè mi fẹ́ bẹ̀rẹ̀ ọ bàbá wa ni pé ẹ dákun tí mọ́tò bá bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ sí bí wákàtí mélòó ni ènìyàn náà fà ní kó tó di pé wọ́n nẹ́tọ̀ àti wọ kúrò ń bẹ́. ṣé tí mọ́tò mi bá bàjẹ́ báyìí náà kò ní tìtò wákàtí kan àbí ìṣẹ́jú mẹ́ta yìí àwọn èèyàn wọn wọ́n ti wá wọ́ mọ́tò pẹ̀lú ìbànújẹ́ tí mọ́tò bàjẹ́ fún olúwa rẹ̀ ìbànújẹ́ tí wọ́n náà àwọn náà tún bẹ́ẹ̀ bí àgbàdé ẹ̀ kí ni àǹfààní wo nìyẹn ní. yóò ṣe àmọ̀ pé ẹni tọkọ rẹ̀ bàjẹ́ ó lé lórí ọdún kó ọkọ rẹ̀ bàjẹ́ síbẹ̀. ṣe rí Ọlọ́run mọ̀jà rí jàǹbá ni
ntí màá fi dá yín lónìí wípé nǹkan kan ṣẹlẹ̀ ní eré àdùgbẹ̀ tí ẹ rí i pé ibì kan jó tí gómìnà wa lọ wò ó ní ọ̀rẹ́ wa kan náà ó páàkì síbi ẹ̀gbẹ́ títì ń bibẹ̀ yẹn so àwọn ọmọ wa wọ́n wá rí i pé ibi tó páàkì sí bí bàbá yìí ṣe sọ kò dáa bò ń wá ní nọ́mbà mi so bọ́mọ yẹn ti fẹ́ gbé ẹ lọ́kà mágàjì mo ní kí ló dé ó ní ó ti fẹ́ wọ mọ́tò òun ẹjọ́ ẹ̀hún kan páàkì dára máa ní òkè ẹ̀yin ọmọ ẹ fi sílẹ̀ pé ó lóun máa lo 15 minutes ìbá ọmọ ẹ ṣe kó mbẹ báyìí níná ṣẹyọ sí plaza yẹn ṣẹyọ pé òun ti lọ kó tó dé iná ti ran plaza àti mọ́tò ẹ bá mọ bí dùgbẹ́ yẹn ló bá ń pè mí padà èmi ò gbé mọ́ èmi tó rò pé bóyá ó fẹ́ dúpẹ́ ni intan sọ yìí ni wípé àìmọye jàǹbá tẹ́ ẹ bá fi mọ́tò lẹ̀ sójú títì especially mọ́tò ńlá irú àwọn àjàgbé yẹn ẹlòmíì wà tí ò ní mọ̀ pé mọ́tò wà ń bẹ̀ within 5-10 minutes ẹ̀mí lè lọ kìí ṣe fún ẹni tí ó tún rẹ̀ yín náà lọ́wọ́ mo forúkọ bo iléeṣẹ́ kan lọ́wọ́ láṣìírí wọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ wọ́n wà ní court mọ́tò wọn bàjẹ́ àwọn company kan nìbàdàn ni wọ́n wá fi sójú títì ó ní àwọn ń ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan ṣe ń bọ̀ kó mọ̀ àwọn ò sì wá fi ẹ̀mọ̀ ó ní bá a ṣe máa ń ṣe ní local area tá a yọ àwọn ewé àwọn kan fi sí nìyẹn kan ń bọ̀ ní bó ṣe dáàbò tó wọ abẹ́ nìyẹn ọkọ àtìyàwó kú wọ́n gbé wọn lọ sí court àwọn ẹ̀wọ̀n ń bèèrè lọ wípé ọtúmà ṣé ẹ̀rí pé yẹ kẹ́ ẹ wọ́ mọ́tò èkó òun títì ni ṣe pé bákan méjì ni ẹ̀yin náà ẹ gbàdúrà kẹ́ ẹ mọ tún mọ́tò yín ṣe dáadáa kó mọ máa bàjẹ́ síbi tí ò yẹ kó bàjẹ́ sí ọlọ́wọ́ pèsè fún wa. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká béèrè lọ́wọ́ ẹsẹ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe ń béèrè lórí Facebook pé kí ni age range èèyàn tí ó fò kọ́lẹ̀ sí ogbó èèyàn ní àbí àtọyinú àtẹ̀sẹ̀ ìdìbò yọmọ tó bá ti ń bí báyìí ìjọ tó ti ń bí òun náà lẹ́tọ̀ọ́ láti ṣe ìfowókọsílẹ̀ yìí. From GS1 làwọn ti bẹ̀rẹ̀ so GS1 so from age 12 and above. ọdún méjìlá lọ sókè àwọn tó yẹ bí ọdún méjì ọdún kan kọ́ sọdún méjìlá. no a ní register wọn tí wọ́n bá ti dé ọdún méjìlá ni wọ́n máa register wọn. ẹ̀bùn láti wá mọ iye èèyàn pàtó tó wá ń pinlẹ̀ Ọ̀yọ́ tàbá yọ àwọn yẹn lẹ̀. Because I'm a register will be one and you will state the number of children that you have so I need more iye àwọn ọmọdé tó wà lọ́yọ̀ state. ó dàbí tá a bá ń gba data náà ni and then fáwọn ọlọ́kadà ìwọ tó bá mọ̀ pé o fẹ́ register as ọlọ́kadà àti márúwá tó o bá wà less than 18 ní register under transportation o kò bá òfin mu ṣe gbọ́ so afẹ́rọ̀ wá ní kẹjọ torí ọ̀pọ̀lọpọ̀ minor míì ni ó kàn sàdé gun ọ̀kadà yẹn náà tún máa ràn wá lọ́wọ́ tó pé àwọn ọmọ tí ò ti jẹ́ pé èmi nǹkan bóyá ó jẹ́ gbọ́mú lẹ́nu ẹ̀ ni ló sáré gun ọ̀kadà kọ́ ló ń ṣàánú wa ní ẹjọ́. hello ẹ káàárọ̀ o hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ máa kó ètò. ẹ ṣe. bàbá elétò àdúrà yẹn máa gba ìtọ́lá lẹ́gbẹ́ wa mo kí àwọn ọ̀gá wa gbogbo àwọn ọ̀gá tó à ń bẹ̀rẹ̀ yẹn ẹ lọ́wọ́ wà pẹ̀lú àwọn afáàtìjà láti di ààrẹ rẹ̀ ẹ jọ ọ̀rọ̀ tó sọ láti ṣe ni mo fẹ́ sọ yìí fún wọn pé date of birth àwọn ènìyàn kan tó bá wà rẹ́gísítà báwo náà ṣe fẹ́ mọ̀ nítorí pé ọmọ mi ti ní rapid grow àbí tó máa ń kú tó máa ń ga bẹ́ẹ̀ ni mọ̀ tó máa fọ age àkọ́kọ́ nìyẹn kejì mo lè fẹ́ bẹ gbogbo àwọn táwọn gbé tò pàápàá ọmọ Ọ̀yọ́ State àti Ìbàdàn ẹ má yẹ ká fi òṣèlú bọ kínní yìí àtàwọn bàbá tó àmì ẹ má yẹ ká fi òṣèlú bọ pé àwọn tẹ máa kó síta ní gẹ́gẹ́ ọmọọṣẹ́ inú ilẹ̀ ń sọ́ọ̀sìn inú àwọn ọmọọṣẹ́ rẹ̀ gbà síta ìjẹ́ mọ́ torí ẹ sọ́ọ́ tó máa snap tó máa ti rí ẹ tó wà kan àbí kankan snap ẹ̀ tí wọ́n máa gbà kan snap tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà tó máa wù bí ìwà ẹni tí wọ́n kọ́ tó máa ná ẹni tó snap àti kọ́ gbàtẹ́ ẹ̀kọ́ pọ̀ and then mo tún wá béèrè kí àwọn agbófinró mọ̀ nípa kínní iṣẹ́ ẹkùn ọlọ́pàá nítorí pé irú nǹkan báyìí ọlọ́pàá náà máa tún ń dá sí àmì tó jẹ́ pé bóyá iṣẹ́ ọlọ́pàá ni kó máa yẹ lásẹ̀sì wò àbí nǹkan tó mú yẹn náà wà ẹjọ́ ẹ yànnà náà dáadáa fún wa àwọn tó máa snap ṣé kọ́ snap lóòótọ́ ni nítorí pé àwọn ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ ọmọdé gbàjọ inú tí ń rẹ̀ mọ ẹ̀mọ́ náà ọmọdé gbàjọ and ẹ̀ṣẹ́ àwọn ọmọ tó wà educated kọ́tún fẹ́ béèrè nìyẹn. ẹ dá wọn lóun béèrè wọn. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni ká mọ̀ ti òṣèlú bọ̀ pẹ̀lú àánú Ọlọ́run tẹ́yìn bá governance ó yàtọ̀ sí politics governance là ń ṣe báyìí mo ti fẹ́ fi dá yín lójú wípé àjọ tí àwa ń darí àwọn ọmọ tá a bá ń bẹ̀ àwọn ìjọba àná ló gbà wọ́n àwọn láti tí jọ ń ṣiṣẹ́ lónìí ó mì wípé ìjọba yìí a discriminate anybody a ti ṣe a lot of employment ẹ gbogbo aráàlú ẹ wo Tescom
àtàwọn tó mọ̀ yẹn o àtàwọn tí ò mọ̀ yẹn o tó o bá sá ti mọ̀ wípé o meet of cut off point bíjọba wa ṣe ń ṣe nìyẹn lórí ọ̀rọ̀ wípé kí wọ́n ya fọ́tò ṣẹ́mọ̀ oyin tó wà important ni wípé bá a ṣe ń ṣe iṣẹ́ yìí lọ a mọ̀ ṣe àwọn adjustment tí ó fi ran iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́ bí ẹ ṣe sọ àwọn ọmọ tó bá wà less than 12 wọ́n ní parent wọn ló bí gbogbo wọn pátá ó ní bí data yẹn ó ṣe capture wọn tí wọ́n wà included ní intanṣe tẹ́ bá wo international passport náà ẹ rí i pé tó bá ní kí ẹ bá fẹ́ travel tó bá fẹ́ táwọn ọmọ bá jẹ́ minor ó ní space tẹ́ ti fíìlì orúkọ wọn sí torí àwọn ọmọ yẹn question mi tí á bèèrè lọ́wọ́ wọn gan wọ́n lè mọ̀ mọ́ so àwọn òbí náà ni ó ṣe àwọn iṣẹ́ yẹn tó bí bá ti mọ̀ pé ọmọ bíi mẹ́ta ló ń bí tó yóò ju 2, 4, 6 lọ sẹ́mọ̀ àwọn náà ti dáhùn ẹ̀ gbogbo ẹ̀ pátá àti mọ iye family tó wà nínú ẹbí kan gbogbo kínní náà òun ni yóò lọ dáadáa. ó rà kí n bèrè léyìí kó tó di pé àmọ́ káàdì ètò ńlẹ̀ ìyẹn Sanni Sefiu Bọ́lájí ó ní pé kí ni ìjìyà tó wà fún ọlọ́kadà tó bá kọ̀ tí ò forúkọ sílẹ̀ tọwọ́ sí wàá padà bá. sọlọ́kadà kan fẹ́ kọ̀ ni ẹja máa bá lọ ná tá a bá dé ibi tá a ti ṣe gbogbo àná láforíkorí tá a fi jọ mọ ẹni tá a ṣe bọ̀ ní ìsìn ẹ mọ̀jà sọ̀rọ̀ ń pa ìyà tá a fi jẹ àwọn èèyàn ẹ jẹ́ ká rọ̀ wọ́n ni torí ìjọba yìí kéde ìjọba tó ń fìyà jẹ èèyàn a máa rọ àwọn èèyàn tí wọ́n fi gbọ́ sí wa lọ́rùn ni so brother wa ẹ mọ̀jà ti fìyà jẹ. ẹ bá wa ṣe nǹkan ìjọba tí mẹ́mẹ̀kẹ́ fìyà jẹ ẹ bá ṣe ń tó lòdì sófin òfin ní òfin yà jẹ. bí àtàníyèsí kó gbé kọjá ibi tí wọ́n barricade ní challenge ń bì. òfin ní òfin yà jẹ èèyàn kì í ṣe ìjọba òfin ti wà tó bá ní kó mọ́ gba one way tó bá gba one way òfin ti wà irú ìyà tí ó jẹ nìyẹn kì í ṣe pé mọ́gàjì ló fi yà jẹ nìyẹn ìwọ ló mọ̀ mọ̀ tó lọ rúfin òfin ní tófin bá sọ ní láṣẹ lè ṣe kọjá tófin bá wà. ọ̀dà ẹ̀dẹ̀kan béèrè pé àwọn òṣìṣẹ́ yín wọ́n iṣẹ́ ń jọ Sunday ní orí afárá olókè olódó pé bẹ́ẹ̀ wọn fìyà jẹ àwọn èèyàn tó bá ṣẹ̀ ní báǹkì olódó lọ́hùn wọn láwọn òṣìṣẹ́ yín ìṣiṣẹ́ mẹ́jọ Sunday wọn fi àtẹ̀ránṣẹ́ yẹn sọwọ́ sí mi ní ìsìn sọ ìbá wa gbégbèsè lórí ẹ̀ àti àwọn ibòmíì àní lórí ọ̀fẹ́ láti ka gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ eléyìí tí ẹ fi ránṣẹ́ sí wa ẹ rí i pé Ajíbẹ̀fálá wa ṣe díẹ̀ lólè agbìyànjú pọ̀ láti tẹ gbogbo ẹ̀yin tẹ́ fi àtẹ̀ránṣẹ́ sọwọ́ sí wa ṣùgbọ́n omi pọ̀ lámù gan àwọn èèyàn fi sọwọ́ àwọn tó ń béèrè pé ṣe ẹ̀tún ní padà mọ́ gbowó pọ̀ lọ mo lérò pé ẹ ti sọ̀rọ̀ lórí ìyẹn ẹ bá mi dágbére lórí ètò yìí láàárọ̀ yìí Mọ́gàjí Akin Fágbèmí ẹ bá ń dágbére. Mo fẹ́ kí gbogbo àwọn tó ń gbọ́ wa lágbára Ọlọ́run ó dúró tì wá gbogbo alájẹ àǹfààní ìjọba mo rọ̀ wá ẹjọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa Ọlọ́run á dúró tì yín. ọ̀dà alàgbà Báyọ̀ Àkàndé Junior ẹ bá ń dágbére ẹ bá ń káwọn tó ń gbọ́ wa. Greet them.